kùtù ní mi o ọ̀kẹ́ aláwọ̀ tó tọ́ tí fojú ojú ọ̀ dára aṣọ bí àgbẹ̀. ẹni orí máa mú arìnbí tó léwu ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù bí a bá sọ̀kò sọ́jà ará alẹ́ ẹni ní bá a kì í fi àìmọ́wẹ̀ pẹ́ okun kí a kú lọ́mọdé kó yẹni ó sàn ju ká dàgbà aláìlẹ́dìyẹ ìrànà orí kì í kún ká péjò níbẹ̀ ẹnu iná ló mọ èyí orí tó bá máa ṣúpó kò ní jẹ́ kọ́ lọ́kùnrin òye bí a ò bá gbàgbé ọ̀rọ̀ àná a ò ní rẹ́ni bá ṣeré ẹlẹ́nu rírùn ló ní àmúyá ẹ̀. eégún tó mọ̀ pé òun máa dèèyàn kò yẹ kó rorò nínú ẹ̀kú. àgbà tó jẹ àjẹ ìwẹ̀yìn fúnra rẹ̀ ni yóò ru àgbọ̀ndélé iná bá ń jóni tó ń jọmọ ẹni tààrà ẹni là á kọ́gbọ̀n. pàtórò fọ́ ọ̀kà ọmọ ẹ̀ á jẹ níbẹ̀ a kì í fárí lẹ́yìn olórí òmùgọ̀. ọjí kùtù ní mi o ọ̀kẹ́ aláwọ̀ tó tọ́ tí fojú ojú ọ̀ dára aṣọ bí àgbẹ̀. bá ń lé ní lóko yangan kì í ṣe bí ipá pọ́kọ̀ à ń dùn wọ́n ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara kì í tán bọ̀rọ̀